أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرا. Yorùbá òun náà dáhùn sí. Yóò bá tiẹ̀ mọ rírì àáfàá tẹ́lẹ̀ ó mọ rírì ẹ̀ lónìí nìyẹn. Ihun tí ń sọ tí mo ṣe tún padà sí di máìkì yìí sálilẹ̀ xayira ìndalẹ̀ xayiri. Ọtí sọjọ́ àbí kan rí tó fún wọn lówó pé kó fi ṣe tẹ́ǹtì kọ́ àbí èwo ló ní kó fi ṣe ọtí ṣe yí òun rí. Ẹni tọ́lọ́wọ́n ọba ò bá dá oore tó pọ̀ mọ́ ní máa ń ṣoore ẹyọ ọ̀kan dáná òun ò lè ṣe míì mọ́. Sọ ọmọ páwọn tọ́lọ́wọ́n bá dá ìkà mọ́ náà wọ́n máa ń sọ wípé bọ́ ọba lóṣogùn kà mọ́ ẹni tí ó jẹ ò ní yé béèrè ẹni tí ó jẹ wọ kò ní yé béèrè irọ́ ni o. Ìkà tọ́lọ́wọ́n ọba dá mọ tẹ́lẹ̀ náà ní rò ìkà tó jẹ́ tẹ́lẹ̀ náà ni nígbà ń béèrè wọ gbọ́dọ̀ ní kò sí ká ńlẹ̀ mọ́ nígbà ń béèrè ká ò gbọ́dọ̀ náà ti jáwọ́ ń bi ìkà ó wà nẹni tí ó jẹ wọ̀ ní yé béèrè ẹni tọ́lọ́ bá wa dá nítorí oore ò ní sùúrù ṣe sotiye ìfẹ́ mọ pílánì rẹ ìsìnfẹ́ mọ báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ rẹ tó láti náwó ọjọ́ ìbí nígbà tó bá ń gba owó ọjọ́ ìbí àmọ́ níjọ́ tí amòye tó wò mí amòye dà kó dìde àfa amòye ojoyè méjì ojoyè àfa ojoyè amòye méjèèjì sorúkọ tó ń sọ láti kékeré inú àlùbàbùbù náà ló ti jẹ méjèèjì àfa amòye níjọ́ tá a wá lọ sí double celebration amòye ó ní ṣe ọjọ́ ìbí ìtúndúpẹ́ àwọn oore tí ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ má jẹ́ ẹni tí ó máa dúpẹ́ oore. Mo wá sọ níbi ìjókòó rẹ̀ níjọ́ náà ọlọ́wọ́n bá sì ní kó wá fọ́tọ̀ ọlọ́wọ́n ní kó ṣe bẹ̀ ní bà ṣé wá sọ́bà náà lọ. Àwọn wá fọ́tọ̀ nìkan ló lọ. Ọlọ́wọ́n ní kó wá fọ́tọ̀ ó tún méjì náà láre lò àfọlá ni ló pọ̀ ọlọ́run wá ní kí n sọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà sì gba sísọ o mọ́mọ́tàrí ó gba sísọ àárọ̀kùnmọ́lá fàgbà sísọ wọ́n ní ọlọ́run tààrà ọ̀tọ̀ yorùbá náà ni ọlọ́run ní kí n sọ̀rọ̀ ẹ níbi ọjọ́ bíi amòye ọlọ́run sì ní kí ọ̀rọ̀ náà ó ti yé síbẹ̀ ọ̀sìnlẹ̀ síbẹ̀ láíláí lẹ́ni tí wọ́n ní tó náwó kọ́ tó dàsí wáyà ságídí pé mo ti náà lẹ́ǹkan má dá ságídí ọbẹ̀ lọ́hùn kọ́ má tán ni síbẹ̀ ọ̀sìnlẹ̀ sí ní irú ẹ̀ ẹlòmíì gbé da ìnáwó ságídí o ó bá ní o lè náà wọ̀ ráyè gbọ́ rọ́bìsì táwọn àfáà yẹn ń ṣe o. ẹ sọ fún pé kò gbá gidi. dákun torí ọlọ́run ṣé owó táwọn àáfàá ń béèrè lọ́wọ́ rẹ ni rọ́bìsì ni àbáwọn àáfàá fúnra wọn ni rọ́bìsì. Allahu akbar. ìlú bá ríru wa ìtọ́ wa náà ń ṣe rọ́bìsì. ríru wa báyìí wá oníwòráyè rọ́bìsì. wọ́n ní ọlọ́run dára. bẹ́ẹ̀ sára rẹ dáadáa kò sáwọn ní rọ́bìsì ń bí. àwa sọ níbi ìjókòó amòye ibẹ̀ ni mo ti wá sọ̀rọ̀ kí amòye ṣiṣẹ́ lórí bá a ṣe sí àkáǹtì kan tí ó yàtọ̀ sí gbogbo àkáǹtì tí àwọn àlùmọ̀bùbù ní gbogbo àkáǹtì tí wọ́n ní ìbáwọn sínú signatory. Mo wá sọ fáwọn òye mo ní àkáǹtì eléyìí tẹ́ ẹ sí yìí bí ìbá sínú signatory yín sì sí yín wà nínú kí n máa gbà láti ẹ̀ mo ní kó fi nọ́mbà mi bẹ̀. Àmọ́ gbogbo àwọn èyí tó kù yẹn àbí bí ṣe wí kọ́ yẹn ìsìró tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba tó fẹ́ mú dáadáa jáde ń bẹ̀ ló jẹ́ kó jẹ́ pé ibi ọjọ́ ọ̀bí rẹ̀ ni mo ti rò ó. Amòye wá gbìyànjú ńjọ́ náà ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà ó wá ní òun fúnra rẹ̀ owó kọ̀ọ̀kan fowó sákàǹtì yẹn láti fi máàkì ọjọ́ ọ̀bí òun. àṣé alẹ́ lè márì
لا تسأل واكسر قرينه وكل قرين بالمقارن يقتدي túkà bí n tẹ̀ ní tú. عن الميل لا تسأل وأبصر قرينه wọ́n ní má bẹ̀rẹ̀ nípa ọmọ ènìyàn má bẹ̀rẹ̀ yí pé irú èèyàn wo lẹ̀dá yìí jẹ́ má bẹ̀rẹ̀ wí pé irú èèyàn wo ni má bẹ̀rẹ̀ pé irú ìwà wo ní ń wù. وأبصر قرينه irú àwọn èèyàn tẹ́ni ọ̀hún bá ń bá ṣe irú àwọn èèyàn tẹ́ni ọ̀hún bá ń bá rìn òun ni kó gbìyànjú kó lè wò òun ni kó gbìyànjú kó lè rírú àwọn èèyàn wo ni wọ́n jọ ń ṣe bọ́ ọ bá ti wá mọrú àwọn èèyàn tí wọ́n jọ ń rìn tètè aṣọ wọn jọ dọ́gba wọn a máa nírú ròǹborùn bọ́ ọ bá ti rí pọ́ọ̀rẹ́ àtọ̀rẹ́ ò yàtọ̀ síra wọn kódà ó lè rí pọ́pọ́ àtìyàwó ò yàtọ̀ síra wọn gbà míì òwe irú ròǹborùn ó bá mu الله pé abájọ bó ṣe rí náà nìyí ńgọ lọ́mọ ni kò rí bóyá ọkọ rẹ̀ ṣe rí ìyàwó tó rí tó ń bú ọkọ ọlọ́kọ ní mẹ́sàn-án mẹ́wàá níta ó lè ṣe é ṣe kó jẹ́ pé bí ṣe ń bú ọkọ rẹ̀ náà nílé nìyẹn àmọ́ kó má jẹ́ pé bọ́kọ rẹ̀ ṣe rí nìyẹn ó lè má jẹ́ bọ́kọ rẹ̀ ṣe rí àmọ́ bọ́kọ rẹ̀ ò ṣe bí ò ṣe kú pálí ìṣáná lọ́dọ̀ rẹ̀ òun lè rí láàrin ìta الله أكبر wọ́n ṣe kọ́rin náà o àwọn tí ń bá rìn àwọn ni kò lè worú èèyàn wo ni wọ́n jẹ́ فكل wọ́n ní nípa wípé gbogbo olùbárìn kan بالمقارن olùbárìn rẹ̀ náà ni ó ṣe rí الله أكبر àwọn ọmọ tí wọ́n ń ṣe pàrọ̀ tí wọ́n ń ṣe ránṣì ọwọ́ ní ẹ̀kànjọ́ rìn ni الله أكبر ó ní ẹ̀kànjọ́ rìn ni ìbá wọn ṣe bá wọn ṣe ó ti pàrọ̀ gbà wá yìí káwọn ẹlòmíì ò tó gbà wá gbọ́ páàmù nǹkan kan rí ọ̀nà jì الله أكبر ìmú sìgárì الله الحمد لله ìmú tírí الحمد لله ìmú gbórí الحمد لله àti gbogbo ẹ̀yà ẹ̀ àmọ́ látàrí ibi tó bí wa sí ta ṣábà níbẹ̀ الله yóò jẹ́ kẹ́lẹ́ omi ò máa wò báyìí pé sóòótọ́ dẹ̀ lọ̀rọ̀ yìí ìmú kankan rí الله àti sìgá ní ìmú kankan rí àti loud ní ìmú kankan rí gbogbo kò sì sí iyì tó lè ná fẹ́ júwèé tí ì lè júwèé jù ọ lọ kódà àwọn yìí tá a dárúkọ yìí júwèé jù ọ lọ الله ní ìmú kankan rí nú ẹ الحمد لله àmọ́ látàrí ìdí kan ẹlòmíì wò pé ọkùnrin yìí kó tó dàfa irọ́ ló pa gbogbo ẹ̀ látàrí báṣù ni irọ́ ló pa tọba ní kó tó dàfa ọtí irọ́ ló pa mọ́ ti ṣe ọlọ́run mọ́ wíwí fún mi ọkọ̀ ń dẹ́sẹ̀ síra rẹ lọ́rùn ni. wáyé ọjọ́ bíi amòye ó wá jẹ́ ká mọ̀rú àwọn èèyàn wo lámòye ń bá rìn. الله أكبر àwa mọ àwọn èèyàn támòye ń bá rìn nínú ẹgbẹ́ inside wa outside àgbàbùbà wa rí àwọn támòye ń bá rìn. ẹlòmíì ń bẹ lẹ́yìn wípé ń báwọn èèyàn gidi rìn nínú àgbàbùbù báyìí bọ́ bá bọ́ síta kò ní èèyàn gidi míì ti ń bá rìn. ọlọ́run ló ní kó wà nínú àgbàbùbù tó bá kí n ṣe àgbàbùbù tó wà ní kò ní èèyàn gidi kan ti ń bá rìn. àwa rí wípé ní ìta yàtọ̀ sí inú ilé àwa rí pé àwọn èèyàn yéèyàn الله àwọn ìsáàlù kẹ́mìlì àwọn èèyàn yéèyàn náà làmòye tún bá rìn ní ìta. الله أكبر amòye wá ṣe gudugudu méje òun yàyà mẹ́fà àmọ́ yìí gbọ́dọ̀ wá ní gudugudu tí àwọn ọ̀rẹ́ amòye ṣe ipò ju méje lọ kò bá ju méje lọ méje náà tiwọn náà. الله أكبر àwọn ọ̀rẹ́ amòye àwọn náà tún wá ṣe tiwọn níjọ́ náà wípé kódà àwọn challenge amòye níjọ́ náà mò ń bẹ́ẹ̀lì ẹ̀ áùtù ni èmi ní ń bá bẹ̀bẹ̀ ipe kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀lì ẹ̀ áùtù. èèyàn máa ń bínú sí nǹkan dáadáa ni má yóò pò ní èèyàn wọ́n ń ṣe nǹkan dáadáa ní nígbà tó sọ fún mi ìní ni mo gbọ́ ọdẹ àwọn mọ̀lẹ́kà gbọ́ nǹkan wọ́n ní ẹ̀ nínú gbọ́ bàbá gbọ́ ọ má gbọ́ kétì rẹ jì الله ẹlòmíì bàjẹ́ fa gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan dáadáa kó náà lè bímọ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ní nǹkan tí èèyàn gbọ́dọ̀ yé lérí ibú èèyàn láyé òun ni kéèyàn gbọ́ pé èèyàn bímọ kó má kí àwọn olè ní gbọmọ wá kí ni owó ní. wọn kọ invitation wá fún mi náà. ọdẹ
àwọn ọ̀rẹ́ amòye wọ́n wá ń bínú sí nǹkan tó dáa níjọ́ náà inú mi wá dùn yìí pé nǹkan re nǹkan ayọ̀ nǹkan ìdùnnú lẹ́yìn ń bínú sí ní ohun tó jẹ́ pé wọ́n á máa ṣe nǹkan re ní gbangba wájú ilé ẹlòmíì ó lè mọ̀ọ́mọ̀ lè gbẹ̀ǹkọ̀lé àbíbù èyí tí amòye wá tó wá wáyé lórí tiẹ̀ níjọ́ náà lọ́hùn ọ wàá sọ sí mi létí àkáǹtì yẹn ìwọ náà wàá jẹ́ kí n mọ èèlò níwọ náà fẹ́ fi sí ní èní tí ó jẹ́ ọjọ́ ìbí rẹ tó wàá ṣerú yìí tí amòye ṣe tí dáadáa yẹn wàá máa fara wọn lọ́wọ́ lọ bẹ́ẹ̀ ó ti yé èmi lọ sọ sí létí wọn a máa ṣe gbogbo ìtókù lọ àmọ́ ọ̀rọ̀ tèmi àti ẹnìyẹn amòye ẹ̀kọ́ àgbà amòye àgbà oyè ọjọ́ ń bọ̀ lolúwa ń wí ìtumọ̀ rẹ̀ ní pé má jẹ́ ó bàjẹ́ àlùmọ̀àbúbù òun ló lògò tó fáyìn yìí ọjọ́ ń bọ̀ ó sọjọ́ bí kan ògìgì ló ti bá wa àná tí ẹ̀ ṣe kan ògìgì ló ti bá wa ìmí wa ń bọ̀ báyìí ó ṣe kan ògìgì ló ti bá wa eléyìí èkó ni ó ti bá wa ihun tó bá sì bá tó gìgì mu èyí ó ṣe ihun tó bá tó gìgì mu ihun tó bá tèkó mu èyí ó ṣe ṣe sọ ọmọ wípé àwọn èèyàn mojú owó lẹ́kọ̀ọ́ ju ògìgì lọ ìtumọ̀ rẹ̀ nìyẹn. mọ̀ dàpọ̀ sọ̀tà àkáǹtì yẹn lọ́tọ̀ ilé ló ń gbọ́ yẹn èyí tó ń sọ yẹn kò kàn mí èyí tó kàn mí nìyẹn ó yá jókòó ó yá ẹ wá bẹ̀rẹ̀ àdúrà àkáǹtì tá a ṣí níjọ́ kínní amòye irú tí amòye lòun fi sí níjọ́ náà amòye tó ń gbọ́. ọ̀hún tí wọ́n wà bẹ́ẹ̀. ó ní ọ̀kan máa ń ríran ni o ó wà ní nígbà wo màá wá sọ fígọ̀ yẹn ó wá jẹ́ irú támòye ṣe gan náà ni. Allahu Akbar. ọ̀jí ọ̀rẹ́ àǹbàlí irú tí amòye ṣe gẹ́lẹ́ náà làbíbù wa sọ síbi létí sẹ́rí olóòbò àrífín náà nìyẹn o. àárọ̀ kúmọ̀ wọ̀. ẹ̀yìn mọ̀ bóyá òun náà ti di àrífín náà ṣá. àmọ́ bíbù dá owó yìí ẹni sùúrù àbíbù yìí ìmọ̀ ń ṣòjóró fún ọ̀pọ̀lọpọ̀ o èèyàn máa ń tó àṣírí nǹkan tó dáa ní gbangba àbíbù sunu lé mi rí mọ́jú èmi àti àbíbù jọ sunu lé mọ́jú ìyàwó rẹ̀ ò sí ń bí má bínú o ìjọba bá tó ti náà fẹ́ sùn lọ́dọ̀ mi mọ́rọ̀ pé bóyá bò mí ló sùn o sọ ń gbọ́ ọ̀jí ẹ jẹ́ ká sọ pé yé ọmọbìnrin yìí o kì í ṣe pé gbàtọ̀ ti wá wọlé tọ̀ ti wá dé sí i pé kò lè sùn lọ́dọ̀ ṣéwù rẹ̀ mọ́ o ìjọba bá ti ní ó tún òun kó wá sùn lọ́dọ̀ mi ọ̀ ní bínú pé ibòmíì ló sùn ọ̀ tiẹ̀ lè bínú tó rọ́mọ mi dáadáa ni. ṣé tí owó ti ìyí táwọn àfáà fẹ́ gbà àbí ok ní ti àkáǹtì bí àwọn ọ̀rẹ́ amòye ṣe bẹ́ẹ̀ ni tabaniyàn yìí náà jọ ọ̀rẹ́ ẹ̀ náà ànábì Haruna náà ju ànábì Musa lọ. alayhi salatu wa salam. ó yẹ bẹ̀rẹ̀ àdúrà. bismillahir rahmanir rahim. àfa nasi kí ló fẹ́ wí àfa nasi fẹ́ sọ̀rọ̀ ni àbí. kani sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọlọ́dẹ kẹ́mi àwọn afa ogun. amina. pẹ̀lú àlàáfíà ara àti ìdùnnú. amina. ẹ bó tẹ̀ jẹ́ kó ti jẹ́ kí n rojọ́ púpọ̀. anakunla. nísìnyí gbogbo wa wọ́n ti ká àdìsí kan fún wa pé sálẹ̀ la khayra inda la khayr ibi oore nìyẹn ti ń béèrè oore. gbogbo wa bá ti ń kí ayé alukurani tí wọ́n fẹ́ ké yìí fún afáwa Habibullah ní ìtí a fi béèrè ẹ̀mí gígùn fún wọn àlàáfíà ara àti ìṣọ́ Ọlọ́run fún wọn fún ìyàwó wọn fún ọmọ wọn àti gbogbo ẹbí wọn ẹ̀gbọ́n àbúrò àti gbogbo tó jẹ́ ẹbí wọn pátápátá kí má jẹ́ ká burú ó ṣe yín. amina. ààrẹ ń bá wọn ṣe àmì. amina. bọba man madda anamlatan ila akhihi muslimin. Allah. ẹni tó bá na ọ̀ka kan sọ́mọ làkejì ẹ̀ wọ́n ní gbogbo yòókù tiẹ̀ ni. afáwọn abébù ẹ̀ ní kàgbákò. amina. àgbákò ní kò yín. amina. ẹ̀mí yá gùn. amina. tayataya. àmín. tọmọtọmọ. amina. àti gbogbo ẹbí yín. Allahumma. iṣẹ́ ọlọ́run àtàbọ̀ ọlọ́run kó máa bẹ lórí yín. ẹ máa dà níyàn bísímìlá.
بسم الله الرحمن الرحيم وبه نستعين يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه فليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا وإن كان الذين عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم وإن لم يكونا رجلين فرجل وامرأتان مما ترضون من الشهداء أتقوا الله وهما فليذكر إحداه والأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسيموا أن تكتبوا صغيرا أو كبيرا إلى أجله ذلكم عكسة عند الله وأقوم لشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة تديرون بينكم وليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضر كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا برهان مكبودا وإن أمن وعدكم بعد فليؤدي الذي من أمانته ليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما أمنته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وكان آمين. آمين. ẹ ṣe àmì kò lókè rárá. آمين. ẹ ká gbé ẹrẹ kan sí. آمين. afáàbí àdúrà yín ti gbà olùdíkà tún ṣàròyé má owó àdúrà látọ̀dọ̀ yín bísímìlà owó àdúrà àwọn àfáà látọ̀dọ̀ yín gbogbo àwa náà táwa náà dà níyàn nígbà tí wọ́n ń ṣàdúrà nì káwa náà kí àwa náà kí á ṣe kí ni kí á rẹ́dì kalẹ̀ láti bá wọn sanwó àdúrà àfáà owó àwọn àfáà ojú báyìí lọ o. Atẹ́gùn tí ń fẹ́ bí gbàdúrà. èló ló fún yín tó
kani Allahu akbar. má jẹ́ wọ́n dà pọ̀ jẹ́ kan dúró báyìí. anakumullah. àbíbò owó àwọn àfa fi kún fún wọn gbadé wọ́n ní ìkọ̀ọ̀kan nínú gbogbo wọn tó jẹ́ àdùnmábùbù níbí kò sí ìtọ́ máa sọ fún ẹ pé òun máa ṣe owó tí ò ní ṣe láti mínàlẹ̀ alif ilà ìyá mo jẹ́rìí gbogbo oníkálukú wọn lórí ẹ̀ tó ti yé mínàlẹ̀ alif ilà ìyá sọ ti pé kàn ṣe nísìnyí yẹn kó lè ṣeé ṣe kó jẹ́ pé kàn ṣe ń sìn yẹn kó jẹ́ pé yẹn gan ló máa wá kó kùsìránù bá bẹ́ẹ̀ wò ó ti yé so bó bá náà wọ́n á ṣe èlò ló fẹ́ fún àwọn àfa. ẹ má pàdé òní sí. sọ fún wọn. pàjọ ẹ̀dẹ́ sí kí ni. 2000. ọgbà. láti parí sí 3,000 5,000 naira èèyàn wá pàjọ ẹ̀dẹ́ sí 10,000 àbí. ẹ lè máa parí lẹ́sọ̀. mo ti bẹ́ẹ̀lì ọ̀rẹ́ mi ni. ok ẹ ti bẹ́ẹ̀lì wọn out owó àwọn afa látọ̀dọ̀ afa àwọn Abibullah wọ́n lówó 5,000 naira amani masha Allah mo fẹ́ kí a fi àbá kékeré gbá ńlá nísìnyí mo fẹ́ ká àbá kékeré kan gbá ńlá àwọn sẹ́kọ̀ọ́ wa lọ́jọ́ kẹ́mi ogun wallahi tallahi summa billah wọ́n ní èrò rẹ pẹ̀lú wa ọ̀rọ̀ ń bọ̀ níbi èrò rẹ yẹn ẹ jẹ́ kí n ti mọ́rẹ̀ náà à ń láti gba díẹ̀ àwọn ànàkùnlẹ̀ má bínú torítọ́ lọ́hùn ẹ jẹ́ ká kó fà látara yín. ẹ ṣe bẹ́ẹ̀ yìí máa ṣe tẹ̀síìrù lè àfáàkì. ànàkùnlẹ̀ sà torí ọlọ́run sà látọ̀dọ̀ tí èlò ní adíyà wọn. adíyà wọn sheikh. adíyà bàbá ẹ má ní èlò ládíyà wọn. ẹ bá jẹ ẹ lè ṣe ti kọ̀kọ̀ ẹ sọ ti gbangba. ẹ ṣe ti gbangba yìí náà tí a bá jẹ sẹ́kún gbọ́ yẹn tó má ṣe àní mo ti gbọ́ owó méjì nígbà mi tí wọ́n gbowó àdúrà ìwà gbowó adíyà wọn èlò lówó adíyà wọn látọ̀dọ̀ tí ẹ kọ́ sọ́n kọ́kọ́. ẹ kì í dún bẹ́ẹ̀lì 5,000 naira. Allahu akbar. sọdọ láti ọ̀dọ̀ afáǹbàlì wọ́n ní Alhaji wa Abibullah wọ́n lówó 5,000 naira wọ́n ní àwọn àfa. Allahu akbar. 5,000 wọ́n àwọn àfa náà. náà èmi àti kejì mi 10,000 naira fún. adíyà wọn sheikh. 10,000 naira fún adíyà àwọn bàbá wọ́n àwọn àfa nǹkan. wọ́n àfa àti sàn. ẹ̀rọ títí gẹ́gẹ́. alágbọ̀n wa nígbà wọlé mọ́ àṣìlámù wa 2,000. 2,000 naira kò ní bàjẹ́ méjì ẹ máa lọ. Àmín. owó adíyà àwọn bàbá 2,000 adíyà wọn sheikh. owó àfa àwọn àfa wọn ní 1,000 adíyà àwọn bàbá wọn ní owó 2,000 naira owó àfa owó àwọn wọn ní owó 1,000. ẹ jẹ́ kí lè dúró. Allahu Akbar. àbábọ̀ máa sìn yẹmínú sheikh owó ọ̀tún bàbá wọn ní kẹ́ dúró. dúró tó dúró yẹn akọ fòkun owó tó mú wá òun náà lè wá jẹ́ kó máa gba gbogbo ẹ̀ ẹ kò fi kó máa dúró gbà. ọgbà. àwọn afa Abdulwasi wọn ní kẹ́ fi kún owó àwọn àwọn àfa. afa kò ní bàjẹ́ alágbára ọlọ́run. Àmín. masha Allah wàfà mọ́ máa gba afa Abdul Qudus owó adé àtọ̀dọ̀ tí èlò owó adé àwọn àbá wọn owó 5,000 naira owó àwọn Masha Allah. owó adé àwọn àfa wọn ní 1,000 naira. ilẹ̀ amam Masha Allah. chairman owó adé àwọn àfa owó adé àwọn tiwa ní 5 èlò látọ̀dọ̀ tí ọ̀nà àwọn sheik 2,000 naira tàwọn afá nǹkan ìrẹ́wẹ́ fi kún kò ní bàjẹ́ amòye ọlọ́run. afá amòye alimabo ọkùnrin ọlọ́run. wọ́n ní wọ́n afá adé àwọn bàbá wọ́n ní 5,000 naira owó àwọn afá wọ́n ti ṣèyẹn náà 500 kò ní bàjẹ́ lágbára ọlọ́run ó yá gbogbo àwọn ọkùnrin tó kù adíyà wọn sheikh àtọwọ́ àwọn àfa. adé àwọn bàbá wọn lówó 2,000. amúnibí àbí kí ló gbọ́ ọ́ yọ fọ́ọ̀sì. àwọn bàbá wa wọ́n lówó àwọn afá wọ́n lówó 2,000 wọ́n láwọn asẹ́ǹdẹ̀ sí wọn. ọjí bàbá olùbáríkà wọ́n lówó adé àwọn afá wọ́n ní 500 owó àwọn sheik wọ́n lówó
1,000 naira àfáàjì wọ́n ti pàjọ́ rẹ̀ sí 5,000 bí kò ní bàjẹ́ yóò wá ara ìran àwọn ìran ẹ̀ débi orí kẹwàá lọ bẹ́ẹ̀ ni ó ràn ó jẹ́ alákọ̀ọ́kọ́ nu àǹfààní tó wà ń bẹ àdúrà yìí ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tó wà ń bẹ wọ́n ní gbogbo ẹni tó bá wà ń bi tí wọ́n ti ń ṣàdúrà yìí wọ́n ní lẹ́yìn tó bá ti jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn afá kà fún wa wọ́n ní kò ní tán náà tálíkì yá mi dé ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ní gbogbo ẹni tó bá wà nítorí fẹ́ sa orúkọ ọlọ́run yìí wọ́n ní gbogbo nǹkan tó bá ń fẹ́ náà wọ́n fẹ́ kó dàníyàn wọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́ bá ó ṣe àfihàn tí yóò bá jẹ́ palára fún òun ló kù tí a wà ṣe nísìn kí gbogbo wa ká máa gbẹ̀ngbẹ̀ rẹ̀ kalẹ̀ àmọ́ ká tó wá ṣe àfáwọn Saoty ẹ sáré jẹ́ kí ẹ̀mí wa kó padà sórí kalẹ̀ ẹ ṣe síkìrì kíkẹ́ ṣe la ilaha illallah kó milẹ̀ kí a fi dá gbogbo ẹ̀mí wa padà ká tó wá ṣàdúrà náà bismillah. بلى النازي أرض محمد بلى النازي أرض محمد فذاك حقيق ذاك سلام وقرقد وزاد قبا وبين ذاك وذاك ماد المنامين محمد النبي محمد وذلك بتهان وذاك كندكو ببار شكر كان قبل يودد بهذا من الجيش أمر بعد من تيقن جعل الناس يولى وينجد وقد رجع المنصور والجبت خاشع بما تام كفر في الجزيرات ينقدها النبي محمد رسول الله وقد جاء نصر الله والفتح وانتهى دجى الكفر والطغيان إذ جامد وأشرك نور العلم والرشد والتقى ألم تنقوا دين رسولي فتسيادها النبي محمد رسول الله لا إله إلا الله 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 رسول الله لله يكون ولا للحق أبدا نوم ولا سنة أكرم بسل الله لا إله إلا الله رسول الله خالقنا الله رازقنا الله حافظنا من شر الشيطان لا إله إلا الله رسول الله تبارك يا سيدنا بودا لأكدنا ولا يكون بأمن كل حزمان لا إله إلا الله رسول الله عليك وجاتنا الله مطلبنا الفهم مرغبنا فيك الفرقان لا إله إلا الله رسول الله قدني دانا وناخد ما يساعد كيب بيوت أمه كل إعلان لا إله إلا الله رسول الله سليم كاشمنا بعد جماعته خيب رجاهم تعمير ما
عن المكزرة في كائن لا إله إلا الله طه رسول الله سلم إلهي منا نيران زمرتنا بها كما قد نجا مما يتوفان لا إله إلا الله طه رسول الله نروح منك دواء ملك رائمنا بكل أجرنا في سير أمان لا إله إلا الله طه رسول الله تبنا إليك ومنك العفو غافرنا فاغفر لنا ومدى بكل شيء لا إله إلا الله طه رسول الله وكيلنا أنت يا نعم الوكيل لنا معطي الأطيب بمقدار وميزان لا إله إلا الله طه رسول الله أنت كنت مجيبا كل دعوتنا أجب لنا ربنا زدنا بمكان لا إله إلا الله طه رسول الله أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا